but kí n bá lè mọ̀ pé lóòótọ́ ẹ ti wà fúlì pẹ̀lú wa, ẹ bá mi máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. Bó bá tiẹ̀ jẹ́ pé ìbùkún ni fórílẹ̀-èdè mi nìkan ló kọ́, ó ti tó mi. Just make sure you write something there. Ẹ má ṣaláì kọ nǹkan, ojú òní tì yín, ọ̀tá òní borí wa. Ẹ ṣé mo dúpẹ́. Now ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé tí bá ti sọ̀rọ̀ mi, màmá rìfà yín pé ẹ lọ bí báyìí, ẹ wo nǹkan báyìí, ẹ wo nǹkan báyìí, bí mo ṣe máa ń ṣe ti tèmi nìyẹn. Kí dẹ̀ ló mú mi sọ bẹ́ẹ̀ ni wípé ó jẹ́ nǹkan ìbìnújẹ́ fún mi láti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ kóòtù ojíire, àwọn ọmọ Oòduà tí àwa ń lò ipò yẹ kán dúró lòtítọ́ àtòdodo tí ìran ọmọ kóòtù ojíire. A rí wọ́n ti wá di ọ̀dàlẹ̀, wọ́n ti di ìkà, wọ́n ti di ẹni ibi sí ìran ọmọ Yorùbá. Tí ẹ bá rí pé gbogbo nǹkan ò rújú, mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà, gbogbo ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ ẹ tún farabalẹ̀ wo eléyìí kẹ́tún gbọ́ ànàgó mi. Mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ọ̀tá tó ń jà wá, gbogbo ọ̀tá tó ń jà wá nínú ilé gẹ́gẹ́ bí ìran kóòtù ojíire, ó ní agbára ó ju ọ̀tá tó ń jà wá níta gan lọ. Gbogbo ilé òde pa ní òde ò lè rí mi gbé ṣe. Ẹ wá wò ó, ẹ wo àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan. Èmi ò kúkú mi tíjú sọ̀rọ̀, mi ì dẹ̀ ń bo ẹnu sọ̀rọ̀, I don't bloody care about anybody. Pé bóyá o ní o fẹ́ wá ṣe kí ní kàbó ṣe kí ní kókò kan mi. Àìlèṣòótọ́ òun ló fìyà ń jẹ wá débi tá a délé ní. Àìdúró ti òtítọ́, àìdúró nínú òtítọ́, òun ni ó jẹ́ ká wà stagnant lẹ́bi. Tẹ́ ẹ bá sọ pé Yorùbá ò wà stagnant, máa prove ẹ fún yín pé bàbá ńlá irọ́ ni Yorùbá wà stagnant. Kí tí ẹ ṣe pé stagnant ń sún padà sẹ́yìn. Tèmi mọ̀ ní pé omi máa ń sún ni, ṣùgbọ́n tiwa nílẹ̀ Yorùbá ń ṣe ló padà sẹ́yìn. There is no development, no progress in Yorùbá land. Tí bá ń sọ̀rọ̀ mo mọ nǹkan tí mò ń sọ. Lára àwọn ògbójú àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ kí Yorùbá kó borí, òun ni bàbá tó pẹ̀lú Ṣẹ́gun Ọbásanjọ́ yẹn. Èmi ti torí ọ̀ká, mi ìbẹ̀rù ikú kan mọ́. Mi ò bẹ̀rù tẹ́nikẹ́ni fẹ́ bà wá ṣe mọ́. Brọ́dà mi kan mo pè lórí ọ̀rọ̀ kékeré kan, ó fi mí ṣe bírọ́dà ẹ̀ láwọn kan bẹ̀rù, wọ́n ń sá sí yọgíjọ nílé. Òótọ́ ẹni tó bá débi ẹ̀rù, ó ṣeé ṣe kó bẹ̀rù. There's no doubt about that because we are women. Èèyàn ni wá. Ṣùgbọ́n tó bá débi kan, ẹ̀rù bá èmi, ẹ̀rù gbọ́dọ̀ tèmi. Torí kò sẹ́ni tí ò ní kú ikú náà lágbẹ̀yìn anybody. Mo ní colleague mi kan báyìí tó kú, tó announce pé ó kú lẹ́bi. Ó ti lọ náà nìyẹn, ó ti parí làálàá àti eré ìje ẹ̀ nìyẹn, ó ti tán náà nìyẹn. Kò tún lè kú lẹ́ẹ̀mejì. Wọn ò tún lè padà announce lọ́la pé màá tún ti kú ègé. Kò ṣeé ṣe wọn sọ pé kú ègé. Fi tán wá kàn fẹ́ remember, tán fẹ́ ṣe remembrance, ó parí nìyẹn. When you die and that's all. Àìdẹ̀lẹ̀ sòótọ́ nítorí ìbẹ̀rù ikú kí má bàa kú. Kò dẹ̀ sẹ́ni tí ò ní kú. Bó bá sòótọ́ wà kú, bó o sòótọ́ wà kú, dẹ̀ wá tó o kú sòótọ́ yẹn, tó o bá kú kó o lè rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Dẹ̀ tó o bá tún wá kú tó o tún lọ káwọn ènìyàn lè sọ ń pa tiẹ̀ pé ọkùnrin yẹn gbìyànjú, ó ṣòtítọ́ ní tiẹ̀. Bàbá Ọbásanjọ́ kò fi ọjọ́ gbogbo yín, mo ti sọ ọ̀rọ̀ yìí fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ní nǹkan tí bàbá yẹn tún ti ṣe lẹ́nu tó mélòó kan tó mú mi mú ètò ìwà o. Torí àwọn bàbá mi kan ti pè má tiẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, fi bàbá yẹn lẹ̀, àgbàyà ní igbá ní àwo ni kò kan yé. Bí ìbá àkókò gbúdọ̀la, àwọn wọ̀nyẹn ti torí èṣù ti wọ inú wọn, ó ti ń gbé ibẹ̀, wọn ò kí ẹ̀. Bẹ́ẹ̀ yan ẹgbẹ̀rún bá kú lójúmọ́ kò jọ wọ́n lójú, they don't bloody care. Ara tá a fi sọ yín pé wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi tàn wá jìnnà nìyẹn. Ṣó yẹ kí irú bàbá yẹn, ṣó yẹ ká aṣọ kìrìsìtẹ́nì, ṣó yẹ kó wà lọ́wọ́ ẹ̀. Débi tí irú ẹ̀ ti ń pera ẹ̀ ní tó ti sọ pé òun jẹ́ kinní kan, tó ti sọ pé kinní kan lò.
ṣùgbọ́n ọlọ́run á san ẹ̀san iṣẹ́ ọwọ́ oníkálukú, ọlọ́run á san fún. mi ti dé owó ṣe ń bọ̀ ni. Sowore, mo ti ṣe prógrámù nípa ẹ, mo dárúkọ ẹ̀yin kan tẹ́ ń gbàgbọ́ pé Yorùbá. Délé Momodu, it is clear ipe wọn lẹ́ẹ̀kì ń sọmọ Yorùbá, but ẹ ń kílèmù pé Yorùbá nìyí, ẹ̀dẹ̀ ń jẹ́ ẹ̀dẹ̀ ń mú nínú Yorùbá, ṣùgbọ́n ẹ prefer Igbo ju Yorùbá lọ, ẹ prefer Hausa ju Fúlàní ju Yorùbá lọ. Gbogbo bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá, bí wọ́n ṣe ń dìde ogun sọ́mọ Yorùbá, bí wọ́n ṣe ń bá àwọn ọmọ Yorùbá ń jà, kò sí ọjọ́ kan tí Délé Momodu tó dìde tó sọ̀rọ̀ lórí ẹ̀ tó jà lé lórí pé no, enough of killings. Ẹ̀dẹ̀ ríra yín bí ọmọ Yorùbá. Ìtàn táwa gbọ́ nípa yín ni pé ọmọ Auchi ni yín wà from Auchi, Edo State. Pé ẹ kì í sọ ọmọ Yorùbá, bọ̀ ẹ̀ ń kílẹ̀mù Ìjẹ̀ṣà, ẹ̀ ń kílẹ̀mù Ifẹ̀. Àwọn alálẹ̀ ilẹ̀ ya jọ́ọ̀jì yìí o, kẹ má rò pé máa mú jẹ gbé ẹ̀ ní mú jẹ o. Sowore, àwọn kan tiẹ̀ ti bá mi jà pé má máa sọ̀rọ̀ Sowore pé Sowore ti sọ pé òun kì í sọmọ Yorùbá, ẹ̀yin lẹ̀ ń kílẹ̀mù ẹ̀ pé jẹ́ Yorùbá. Òótọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mú wa láwọn tó sọ pé ọmọ Yorùbá ni Sowore. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́ni pé láti èmi lọ ẹ má ẹ bá pé Sowore lọ́mọ Yorùbá, pé Sowore ò kì í sọmọ Yorùbá o. Orúkọ yẹn á change, orúkọ yẹn gbà àsìkò bá tó, that name will be changed sí ìran tó ti wá. Sowore ti jẹ́ ká mọ̀ ipò wọn ò kì í ṣe Yorùbá. Gbogbo yín pátá ẹ̀ ń jẹ, ẹ̀ ń mu, ẹ̀ ń jẹ́ orúkọ Yorùbá, ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá, ẹ̀ ń fi Yorùbá, ẹ̀ fi ń jẹ, ẹ̀ fi mu, ẹ̀ fi ń yangàn, ẹ̀ fi ń rìn bó ṣe wù yín. Ẹ̀dẹ̀ ń dìde ogun sí Yorùbá, àwọn tí wọ́n ń bá Yorùbá ń ṣọ̀tẹ̀, tí wọ́n bá Yorùbá ń dìtẹ̀, tí wọ́n dìde ogun sí Yorùbá, ẹ̀ ń mú wọn lọ́rẹ̀ẹ́. Ta ni o mọ̀ yín pé ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá mi ni, tàbí ọ̀rẹ́ ọ̀tá mi, ọ̀tá mi ni. Ẹ̀ ń dìde ogun, àwọn tó dìde ogun sí wa, àwọn lè yàn láàyò, àwọn lè ń bá ṣọ̀rẹ́, àwọn lè ń mú gẹ́gẹ́ bí pé wọ́n jẹ́ nǹkan. Sowore, lọ́jọ́ tí wọ́n ti ń pàjẹ́ nílẹ̀ Yorùbá, tó bá ti yàtọ̀ sí pé o sọ news ní Sahara to create, you have never for once kó jáde kó condemn the killings. Mi ò tí ì rí bí tó ti condemn rẹ̀. Mo dẹ̀ sọ fún àwọn tó pariwo pé ẹ jẹ́ kí Sowore rú lẹ́jẹ́ kó ṣe mo sọ fún wọn pé tí Sowore bẹ jẹ ló ń bá o lè ní. Sowore look at me very well. Tí bá ti ṣe program mo máa ń send díẹ̀ sí yín dáadáa pé ẹgbà ẹ wọ̀ ọ́ bá wẹ̀ ọ́ bá wẹ̀ ọ́ bá wọ̀ kò kàn yé. Mo tún ṣe lè máa tún send díẹ̀ sí ẹ kó tún wò. Ohun tí Sowore fẹ́ jẹ ló ń wá ẹ̀yin tẹ́ bìlí pé Sowore nífẹ̀ẹ́ yín lọ́pọ̀ nínú Nàìjíríà, ọpọlọ yín dorí kojú lọ́pọlọ lórí ìtọ́pọlọ yín bá pé ẹ mọ̀ pé kò sí kankan láyé ọ̀run tí Sowore nítorí ọ̀fà yìí. Ẹ mọ̀ kó dalẹ̀ pọ́nbélé ní Sowore. Ẹ mọ̀ pé ó lè burúkú ní Sowore. Ẹ mọ̀ pé ògbójú olè gidi ní Sowore. Mo sọ ọ̀bẹ̀rù mi láti sọ bẹ́ẹ̀. Tó ń ṣẹlẹ̀, wọ́n fi bá ń bá àwọn èèyàn sùn nínú oko. Fúlàní ń wọnú igbó, wọ́n lé àwọn èèyàn kúrò nínú oko, wọn ò jẹ́ kó róko ṣe. Ebi ń jà, ebi ń pa àwọn aráàlú. Sowore ò condemn ẹ̀rí. Sunday tó ń kílẹ̀mù gbóhùn tọmọ Yorùbá àti Sunday tó jọ ọmọ Yorùbá tí Sowore dẹ̀ ń kílẹ̀mù pé ọmọ ìyá òun ní Sunday pé Yorùbá náà ni. Kò jáde kó jà nítorí Sunday Igboho. Ó lóye ọdún tí Sunday Igboho lò ní custody ọlọ́pàá ní Benin Republic. Títí di ọ̀la orúkọ Sunday sì wà ní wọ́n dẹ́lísì, wọn ò tí ì rìlísì ọ̀yẹ́ Sunday Igboho. Sowore ò jáde kó jà fún. Ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ó kórìíra Yorùbá láti èékánná ẹsẹ̀ títí dé irun orí Yorùbá ló kórìíra. Máa play fídíò kan fún yín sí lára àwọn fídíò tí Nnamdi Kanu tó ṣe tó fi àgẹ́sì Yorùbá, tó fi ń sọ̀rọ̀ àgẹ́sì Yorùbá.
inú sọ̀rọ̀ hate tẹ́ bá ní mo hate Nnamdi Kanu mo hate ẹ̀ náà nìyẹn tẹ́ bá ní mo hate Igbo mo hate wọn náà nìyẹn kò sí kan tó fẹ́ ti bẹ̀ jáde ṣé àwọn hate wa ni ṣé wọn ò kórìíra Yorùbá ni máa prove ẹ̀ fún yín náà I have evidence mo ní àwọn nǹkan tí màá gbé jáde fún yín to prove to you pé àwọn Igbo wọ́n kórìíra Yorùbá kódà wọ́n kórìíra wa ju àwọn Fúlàní lọ. Màá prove ẹ̀ fún yín with every evidence tó wà lọ́wọ́ mi. Ó wá kì í sí ló jáde ló fẹ́ òun ṣe campaign òun ṣe protest fún Nnamdi Kanu ọmọ ìyá ẹ̀ wà ń bẹ̀rù òun rí ṣe fún. Kì í ṣe torí pé òun ṣe fún Sunday ló ń dún èmi o bí kì í ṣe pé torí pé ó mọ òótọ́ ó kọ̀ ọ́ oṣù òótọ́ kájí ẹ̀ ní bó ṣe wá gbé Nnamdi Kanu yẹn kó tún gbé Sunday Igboho ọmọ ni ìkúlá gbé bẹ́tà ìbátúnṣe é sọ ṣùgbọ́n wá sọ̀rọ̀ ẹ di chameleon alábòsí onímọ̀nàfìkì alágàbàgebè ìwọ kọ́ ni mo torí ẹ̀rọ alẹ́ ni mo kàn yà sọ́dọ̀ ẹ ni mo mẹ́sàn wọn fún yẹ̀yìn ọmọ Yorùbá kẹ́ẹ̀mọ̀ ìpé ìwé ewu lẹ́wà gbogbo àwọn tẹ́ ń wò kẹ́ẹ̀rọ ìpé wọ́n jẹ́ nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá gbogbo wọn pátá ló ti gbàbọ̀dẹ̀ fún yín ẹ má gbé kò kàn mí gbogbo wọn ni wọ́n ti gbàbọ̀dẹ̀ fún yín. Ẹ wo bàbá Ọbásanjọ́ mo ti ń sọ̀rọ̀ tiẹ̀ tipẹ́tipẹ́ ẹ wo fídíò tó gbé ọ̀rọ̀ tó kọjá dé ẹ jẹ́ n kà fún yín ẹ jẹ́ n kà fún yín mo ń bọ̀ kẹ́ ẹ wo gan tí bàbá yẹn tó ń dánwò ó ní Igbos don't need to fight the Yorubas in Lagos to win Lagos. Ọbásanjọ́ said all they need to do is give a quick notice to every Yoruba tenant living in their various houses, terminate their jobs where they are the employers, and withdraw them from managing their lands as caretakers, and you will see Lagos become empty overnight. According to Obasanjo, the Igbos don't need to fight the Yorubas in Lagos to win the city. Their power is already rooted in ownership and investment. Bàbá yẹn sọ ìyàwó Igbo already. Wọ́n ti lágbára àwọn ló dẹ̀ ní Èkó. Wọ́n ti ní Èkó yẹn wọ́n ti ní. Ó ní kankan rọra lé gbogbo àwọn Yorùbá tó ń ṣiṣẹ́ lábẹ́ Igbo. Kán lé gbogbo àwọn Yorùbá tó ń ṣe kẹ́tẹ̀ka ilé wọn. Kán fẹ̀ fún gbogbo àwọn ọmọ wọn tó ní ilé. Kán gba ilé lọ́wọ́ wọn. Mo sọ fún yín many times. Àwọn ọmọ Igbo lẹ́kọ̀ọ́ wọ́n á ra ilẹ̀ ọmọ Yorùbá lọ́nà tí ò tọ́ ọmọ èké ní fraudulent way wọ́n á ra wọn kọ́lé sí wọ́n á tún wọ́n á pa àṣẹ yí pé kọ́ máa fún ọmọ Yorùbá nílé eléyìí tó bá jàjà fẹ́ fún ọmọ Yorùbá nílé á fún ọmọ Yorùbá nílé ní 2 million bóyá flat kan á ní kan fún nílé yẹn ní 2 million á wá fún ọmọ Igbo ní same flat yẹn á fún ọmọ Igbo ní 1 million naira. He went on to reveal that most Yorubas in Lagos today live in houses owned by Igbos. Ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó wà lẹ́kọ̀ọ́ lẹ́ni ilé ọmọ Igbo ni wọ́n ń gbé. And many of the properties across major areas of the city are now controlled by them. Let's be honest, the Igbos have bought and built up a greater part of Lagos. Most of Yoruba living there are tenants in Igbo-owned properties. That is the hard reality. Obasanjo added. Peace is not. Peace is not weakness, he said. But when you provoke a people who built your comfort, you risk losing it all. Baba, ẹ ti ń dàgbà ẹ ti ń padà sí China ibi tó ti ṣe yìí. Bàbá àgbà ti ń dé ẹ ti ń shrink ẹ ti ń padà sí China níbi tó ti méjì China nìyí bàbá kúkú mọ̀ ẹ ti ń padà síbẹ̀ torí tí bá ṣe bẹ́ẹ̀ ni statement jẹ́ kí wọ́n pé peace is not weakness, he said, but when you provoke a people who built your comfort, who built the comfort? Comfort ìta ni Igbo built. Ṣé àwọn ló build comfort fún wa báwa la fún wọn ní comfort bóyá comfort lẹ́gbẹ̀ẹ́ bóyá comfort lọ́wọ́ comfort lọ́wọ́ mi lẹ́bàá ṣé àwa la fún wọn ní ìfọ̀kànbalẹ̀ ni àbáwọn ló fún wa ní ìfọ̀kànbalẹ̀ how ló fi jáwọn ló fún wa ní ìfọ̀kànbalẹ̀ bàbá
I have told you many times gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ipe for the past láti ìgbà tí Ọbásanjọ́ ti jọba Ọbásanjọ́ ò ṣe kankan láti favour Yorùbá rí. Mo ti sọ ilé ìfún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bàbá yẹn gbogbo nǹkan t'Awólọ́wọ̀ ṣe Awólọ́wọ̀ tó ṣe sílẹ̀ kó tó di gbogbo Ọbásanjọ́ ló bà gbogbo ẹ̀ jẹ́, òun ló gbó. Ọbásanjọ́ ti ń favour Ìgbò àti Fúlàní ọdún ti pẹ́ against Yorùbá. Ọbásanjọ́ go against Awólọ́wọ̀, ó go against MKO Abíọ́lá. Kò sí ọmọ Yorùbá tó dìde tó Ọbásanjọ́ ò tí go against ẹ̀ rí. The same this very Ọbásanjọ́ go against Bàbá Olúfàlàyé nígbà tó ń jọjọ ń contest Babájẹ́mọ̀ pé wọ́n jọ contest nígbà yẹn. Nígbà tó di second term ẹ̀ gbogbo ọmọ Yorùbá tó wà ní ẹgbẹ́ tí Yorùbá dá sílẹ̀ bàbá yẹn mú gbogbo wọn change ẹ̀ mọ́ wọn lọ́wọ́, ó fìyà jẹ gbogbo àwọn gómìnà yẹn for that first 4 years, ó fìyà jẹ gbogbo wọn pátá lókọ̀ tí ò fún allocation. Ìgbà yẹn la bẹ̀rẹ̀ sí ní gbọ́ zero allocation. Kò fún Ondo state lówó, kò fún Èkìtì state lówó, kò fún Ọ̀ṣun state kò fún ọ lówó, kò fún Ọ̀yọ́ lówó, kò fún Ògùn state kò fún Èkó. Ìgbà bàbá Adéfarati Adébáyọ̀ lẹ́kìtì kí ló rú bàbá Èkìtì bàbá tó wà ní Lamadésínà lẹ́kìtì, ṣé Lamadésínà ni àbí Bísí Àkàndé lẹ́kìtì ní Ọ̀ṣun, Lamadésínà ní Ọ̀yọ́, Ọ̀ṣọ́bà ní Ògùn state àti Tinubu lẹ́kọ̀ọ́. Ọbásanjọ́ fi ìyà ògbóǹtarìgì ìyàwó fi jẹ gbogbo wọn pátápátá, kò fún wọn lówó, wọn ò rí sálárì wọ́kàsì tí wọn ò rówó ṣiṣẹ́. Ó dẹ̀ ń sanwó fún àwọn Ìgbò pàṣípàṣẹ. Àwọn ọmọ Ìgbò tí ò sí nǹkan tí wọ́n mú wá àtàwọn tá à mú owó lọ. Ṣé ẹ̀yin fúnra ara yín ẹni nǹkan tí mò ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá rò pé ṣe ni mi ò mọ tí mò ń sọ ni mo mọ tí mò ń sọ. You are generating huge amount. Wọ́n wá ní kẹ́ ẹ kó lọ sàbújá, ẹ wà kókó yẹn dàbújá, wọ́n wá ní táwọn ò bá ti fún yín nínú ẹ̀ kò sí tẹ́ ẹ lè ṣe. Ẹ wà gbọ́ gbogbo owó yẹn ẹ wà kó lọ sàbújá. Imagine kí Lagos State nìkan pa 1 trillion naira as IGR ó pa lọ sí Àbújá, k'Àbújá wá gba 1 trillion yẹn kán wá fún Lagos State kán wá fún wọn níbi 100 billion nínú ẹ̀. Wọ́n ti lose almost 90% nínú owó tí wọ́n generate. Imagine gbogbo bàtọ́ fìyà ń jẹ Ondo State, jẹ Èkìtì, jẹ Ọ̀ṣun, jẹ Ọ̀yọ́, jẹ Ògùn, jẹ Èkó, kó jẹ́ pé gbogbo owó tí wọ́n pa yẹn àárín ara wọn ni wọ́n ti ń ná. Imagine bí kò ṣe máa ti fẹ́ lọ. Ṣùgbọ́n torí pé constitution tẹ́ ẹ lò ó sọ pé gbogbo owó tẹ́ ẹ bá pa ẹ̀kọ́ wá sàbújá ká wá pín l'Àbújá ká fún oníkàlùkù ní tiẹ̀. Ẹni tí ò rí kankan mú wá òun gba owó gọbọi ìlọlé ní tiẹ̀, ẹ̀yin tẹ́ ẹ owó wọlé wọ́n wá gbọ́lé yín lọ́wọ́ jororo pé ẹgbà. Tó o bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó ní ọpọlọ pípé wàá ronú ẹ láwọn tilẹ̀ wàá mọ̀ pé things are not right in this country. Ọbásanjọ́ mú gbogbo ẹ̀ ó ń dojú ẹ̀ ó ń ṣe bó ṣe wù. He has never for once support Yorùbá in anything. Kò sí ọ̀nà kankan tó gbà support Yorùbá rí. Kàkà kó fún Yorùbá ní bákọ̀ ìṣe ló máa ń dìde ogun against wa. Bọ̀dá Délé Fárótìmí orúkọ yín wà lára àwọn tí wọ́n ń support ọmọ Ìgbò. Tẹ́ ẹ bá continue some people will hate you. Tẹ́ ẹ bá mọ̀. Mi tí rí yín mú 100 báyìí but àwọn tó kọrúkọ yín wọ́n kọrúkọ yín jáde pé ẹ wà lára wọn sà. Tí n bá sọ fún yín pé àwọn tó wà tó jẹ́ threat sílẹ̀ Yorùbá, Igbo is more than number 1. Ó ju 1 is number 1 tí bá rí kan mi fi qualify ẹ̀ téèyàn lè lò before number 1. Igbo la máa kọ sí. They are great threats to the Yoruba people. Kí ló ń sọ̀rọ̀ pé wọ́n ní tójú gbogbo wá rí ní táàmù ni. Èmi ò ní kí Nnamdi Kanu bó ṣe tì mọ́lé mi sọ pé ó wà okay. I am not in support of that. But tó wà ń bẹ̀ ní wípé ẹ̀yin tẹ́ ẹ pera yín ní nǹkan tí ò dẹ̀ sí tẹ́ ẹ jábọ̀. Ẹnìkan mẹ́sẹ̀jì ní oníṣèbí títí Àtíkù ṣe bá Àtíkù jáde oníyàwó ẹ̀ inú ọmọ Iléṣà ẹ má sọ̀rọ̀ títí òun ṣọmọ Yorùbá mọ́ is married to Àtíkù ọ̀rẹ́dì ọmọ Fúlàní ni kì í ṣe Yorùbá
ẹ fi títí Àtìkù sílẹ̀ ó ti dọmọ Fúlàní kì í ṣọmọ Yorùbá mọ́. níjọ́ wo ni kankan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ títí ti sọ̀rọ̀ sí kò lè sọ ọ́. gbogbo bó ṣe ń fipá bá àwọn màmá yẹn sùn nínú oko bó ṣe ń pa wọ́n nípa púpa wọ́n pa wọ́n títí lókè ọdẹ wọ́n pa wọ́n lé gbogbo wọn kúrò láàrin ìlú wọn ẹ̀rí títí tí àkọ́kọ́ ẹ̀rí kan jáde kan jà nítorí Yorùbá ni they will never do that. ṣùgbọ́n wọ́n fẹ́ kàn bẹ́ẹ̀ nítorí Nnamdi Kanu torí pé kí ni wọ́n ṣe politics wọ́n ti rí títìrì wọ́n rí òpònú wọn ráwọn tí ò gbọ́n àwa gbọ́ àdẹ kì í ṣe títìrì o. tá a bá wí ẹni ṣe la kórìíra tá a bá sọ ẹni ṣe la hẹ́ẹ̀tì wọn. Nàìjíríà ò kì í ṣe kan and we never political we can never be one. èyí tẹ́ bá ń pariwo mọ́ Nàìjíríà mo tún rìpítì ẹ̀ lẹ́yìn ọpọlọ yín torí kodò. ìbá ṣe Tinubu ló ń pariwo mọ́ Nàìjíríà ní ọpọlọ ẹ̀ ó torí kodò. ìbá ṣe gọ́fìnà mi lóńdó ṣèṣì ló ń pariwo mọ́ Nàìjíríà ọpọlọ ẹ̀ torí kodò. ìbá ṣe ọba ìbá ṣe tòyè ló ń pariwo mọ́ Nàìjíríà pẹ̀lú gbogbo tó dẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́. irú ẹ̀dá bẹ́ẹ̀ ọpọlọ wọn torí kodò ni I don't care I don't fucking care. wọ́n pa ọmọ Yorùbá wọ́n fi àwọn ẹrù lóyún náà. kí ló kàn mí pẹ̀lú Tinubu jẹ́ president yìí kí ló kàn mí pẹ̀lú yẹn nígbà tí Tinubu ti jẹ́ president yìí kí láǹfààní jẹ́ ẹ̀rí mú jáde kan nínú ẹ̀ what are the benefits. ọjọ́ tó ọmọ Yorùbá ti jẹ́ chief of army staff wọn ò pa ọmọ Yorùbá mọ́ ọjọ́ tó ọmọ Yorùbá ti jẹ́ lórí ọlọ́pàá wọn ò kidnap mọ́. tó bá jẹ́ kí ìbínú ìwọ tó o bá sọ wọn Nàìjíríà lọ́dọ̀ mi máa sọ pé ká yẹ kó bàjẹ́. jẹ́ ká sòótọ́ síbi tó tọ́ wà ọmọ tẹ́ ẹ bá lé ẹran títí tẹ́ ẹ lé kàn gírí ayíjú sí yín ewúrẹ́ ò kì í gẹ́yàn jẹ bó tẹ́ bá lé ẹgbẹ́ ògiri tí ò níbi tó lè lọ mọ́ ayíjú padà sí yín o. òun lè ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ yìí. tó o bá jọ̀rẹ́ mi tó o bá yípo sọ̀rẹ́ èmi àti ẹ̀ àmọ́ àdí ọ̀tá ni. ọ̀tá tí ogun tí mo gbé tí Yorùbá ó ní agbára ó kọjá ilé ìta sọ yìí. Let me show you something. ẹ jẹ́ kí n tún fi fídíò kan yìí bóyá ẹ mọ̀. ẹ wo fídíò yìí. Fulani can control you however they like. Once they are not, I tell you the truth. It comes. I don't care who you are. I don't care if you're holding my life in it. There's your good luck. Was Selinga not corrupt? Was Nani Solari not corrupt? Name one Yoruba man that isn't corrupt. Name one. Come back over. Name one that is good. I said name one. Tell me a Yoruba man that served in the public office and went back with integrity or integrity intact. Name one person. You can't. Yoruba should stop supporting evil. Yoruba stop supporting evil. ṣé ẹ ti gbọ́ ó ní kò sí Yorùbá tí ò corrupt. kò sí agbóhùn tó sọ Ṣòwòrẹ́ wọn ló corrupt o ẹni tó ń kàn bẹ́ẹ̀ fún ló sọ bẹ́ẹ̀ fún ẹ he said you are a corrupt person. ó ti gbogbo yìí corrupt Ọbásanjọ́ wọn lè corrupt wọ́n ní gbogbo yìí corrupt Wọlé Ṣóyínká wọ́n lè corrupt Fámi Fálànà wọ́n ní gbogbo yìí wọ́n ní you are a corrupt person wọ́n ní kò sí kankan nínú yìí dẹ́ corrupt. ìkànnì eléyìí o màá tún play kejì fún yín
ìyẹn ó ní ẹ ti rí fídíò yẹn náà ẹni tẹ́ ti kí má kàn tiẹ̀ wà lára mi. ó ní ẹni ipò tó bá ń lọ sí Yorùbá church olórí ọ̀gbé. òwe ronú yìí náà ọjọ́ wo la fẹ́ ṣe lè dáa? irú márèjì tipátipá wo lẹ ṣàfẹ́ ká ṣàṣe? irú wíwà papọ̀ dandandandan wo lẹ ṣàfẹ́ nígbà tí ò dẹ̀ sí ìfẹ́ tí ò sí parẹ́? ibo kórìíra Yorùbá wọn kórìíra wọn taratara tẹgùtẹgùn tẹjẹtẹjẹ tirútirú. Fúlàní kórìíra Yorùbá. ẹ̀yin Yorùbá iná dẹ ní kán bá sọ lọ kán bá sọ bọ̀ orí yìí ní gbogbo wọn ní Yorùbá ní ò dáa, Fúlàní ní ẹ̀yin Yorùbá ò dáa, ìrìn ìbò lẹ́yìn Yorùbá ò dáa, bọ̀tẹ̀ yìí Yorùbá yẹn náà dẹ̀ àṣẹ́fì bẹ́ẹ̀ dáa. Kàkà kẹ́tì ẹ̀kú ó yá ẹ jẹ́ ká máa lọ àdáàgbà, ẹ jẹ́ ká wà dá dúró ọ̀nà wà wò orí gbogbo yín gbálẹ̀ gbogbo yín pẹ̀lú ayé ní lídà orí yín ti gbolẹ̀ pátá kò ní dá fún yín. ẹ ní kúre ikú yóò ní dá gbogbo ẹ̀yin tẹ́ fi àjẹ Yorùbá pẹ̀lú gbogbo rádaràdà tẹ́tí wa ń gbọ́wọ̀ yìí tẹ́ ń pè wọ́n tẹ́ ń pè tẹ́ burúkú sílẹ̀ fún wa ẹ ní kúre alẹ́ yóò ní súnmọ́. alẹ́ yóò ní dá. kí ló dé ṣe dandan ló fi ṣe Nàìjíríà ni? I pity most of you people. Most of you to be tẹ̀mí àánú yín ló ṣe mí. Tinubu àgbẹ̀ tó tán ṣe bí ìjà ọ̀rẹ́ ní àná. Ó dàbí àná ilé nígbà tá à ń pariwo 2023 election ẹ má dìbò ẹlẹ́mọ̀ ẹ̀dì kẹrẹkẹrẹkẹrẹ ṣé ilẹ̀ òtún ti mọ́ sí ọdún méjì ti lọ o ẹ tún múra àti ọdún kẹta o kẹrẹkẹrẹkẹrẹ Tinubu á lọ́dún mẹ́rin ẹ̀ pé tó bá fọ́súdẹ̀tì àtún lọ́dún mẹ́jọ ẹ̀ ìyẹn táwọn sójà ò bá gbàjọba lọ́wọ́ ẹ̀ tó bá lọ́dún mẹ́jọ àánú yín ṣe ló lè fi gbogbo tí mo ní bẹ́ẹ̀ jẹ pẹ̀lú yín èyí jẹ́ pé ayé ní Yorùbá ojú yín á rí ẹ máa wo ọ̀run àpáàdì nínú ayé yín ẹ wà nínú ilé tẹ́ ẹ gbé ẹ máa wọ ẹ mọ̀ pé yes this is original ọ̀run àpáàdì ẹ tí ì rí kankan write it down go and write it ẹ kọ déètì ẹ ní ìsìn ẹ tí ì mọ kíní kankan àánú yín kò ṣe mí ẹ jẹ́ kí Tinubu parí ìjọba ẹ̀ kó lọ ìgbà yẹn lẹ wá mọ̀ pé ẹ ti di ẹrú pátápátá nínú Nàìjíríà yìí àwọn ń pariwo fún yín sí ìgbà tí ààyè wà fún yín gbàtẹ́ láǹfààní ẹni ká gbẹnu lọ ẹni ká lọ máa lé wa kiri ẹni ká máa lépa ẹ̀mí wa no problem ẹni kí DSS máa lé mi kiri èmi ká máa kí DSS máa lé mi kiri kò sí wàhálà ẹ̀ máa wá mi kódà bẹ́ẹ̀ invite mi bẹ́ẹ̀ bá pè mí máa wá àánú yín ṣe mí ẹ jẹ́ kí Tinubu parí ìjọba ìṣẹ́jú gbélé já lókù bẹ̀ẹ̀ni ìjàjọba máa wọ January ọdún tó ń bọ̀ sí àti wà ní October gan ti parí bàbá máa wọ November December tẹ wọ January campaign bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ campaign wọ́n máa ṣe campaign lọ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ojú yín láṣẹ àánú yín ṣe mí káìsà Yorùbá ẹ̀yin làánú ẹ̀ ṣe méjì o kúrẹ́ yìí gangan lọ tá ara yín àwọn ìbò gbọ́ra wọn yé ṣùgbọ́n ẹ̀yin Yorùbá onímọ̀ náà fi kí ìka ọba abatẹnijọ́ ọba yìí jẹ́ òun lẹ́yìn Yorùbá ẹ̀yin àgbàgbà Yorùbá òun nìyí àwọn yóò tún bí tẹ́bí náà rẹ̀ àwọn òpònú àpọ̀dà ọ̀dà kìrìdínlọ́gbọ̀n aláìlérò aláìní èrò aláìníròrò òun ni gbogbo yóò tún pátá mo sọ kò sí kan tí mo tà láàyè bẹ́ẹ̀ fi mí ṣe òpònú ni gbogbo yín tó jẹ́ bá láròjinlẹ̀ ẹ ti ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ta tẹ́tẹ́ ayé yín ẹ ti gbàgbé ayé ẹ ti sọ ayé yín nù ẹ ti tẹ̀lé olóṣèlú títí tí ayé yín ti sọnù mọ́ yín lọ́wọ́ ẹ ti sátẹ̀lé ẹni tí ò yẹ kẹ́ tẹ̀lé títí ẹ ti jẹjẹ kú jẹ ti ṣèṣe kú ṣe kò jẹ́ kẹ́ ẹ rí ọ̀la yín kò jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀kọ́ ọ̀la yín ti tán mọ́ yín lọ́wọ́. I will keep on saying this. Mi ò ní sinmi. I will not rest. Àánú yín ṣe mí sẹ́ẹ̀. Most especially ẹ̀yin youth. Torí pé kí ni mo gbèjọ́ ìjà àwọn ọdẹ ìwò yẹn? Wọ́n nílé sí diaspora, wọ́n nílé sí abroad, wọ́n nílé sí Canada, wọ́n nílé sí Spain, wọ́n nílé sí Vietnam, wọ́n nílé sí India.
wọ́n nílé sí Dubai, wọ́n ní káàkiri sí France, Paris, sí gbogbo ẹ̀. Wọ́n rà á, wọ́n ní tíkẹ́ tó bá dá pound pay àtàwọn ti family wọn lọ. Ìwọ tó níbi tó fẹ́ lọ, àánú ẹ̀ ló ṣe mí. We are telling you. Ẹ wo, mo fẹ́ fún yín ní prophecy kan, ẹ kọ sílẹ̀.